My first visit. Well, actually, it's an embarrassing visit because when I visited him the last time, it was to try and persuade him not to run for office. I think I've written about that. I told Atiku and himself that they should please leave the grounds for young people. That's the last time we met, about 5 years ago. And I call him secretly Olórí Kunkun, a stubborn man. So he... Professor Wole Soyinka ó ní Olórí Tinubu ó wá pè ní stubborn man àbí elétí kúnkún ẹni tí kì í gbọ́ràn ó ní òun ti advise ẹ̀ pé kó má lọ fún ìjọba yìí kó má lọ ó ní ṣùgbọ́n kò gbọ́ ó ní àmọ́ ọ̀rẹ́ òun ni táwọn ti jọ ń bọ̀ ó ní ṣùgbọ́n jẹ́ni tí kì í gbọ́ràn ó lóun rò pé ìjọba yóò ṣe dáadáa ó ní ṣùgbọ́n pẹ̀lú tóun rí òun ò rí àpẹẹrẹ pé ìjọba ìkàntẹ̀ lè ṣe rárá àtọ̀ ó ní ṣùgbọ́n lòun wá kí kóun wo bí ẹbí àtàrà ẹ̀ kóun wo bí wọ́n ṣe ń gbé kóun wo bí wọ́n ṣe ń gbé sáyà àlàáfíà nítorí pójú tó mọ́ni ni kò lè sọ pé òun ò mọ́ni mọ́ àwọn wọ̀nyí wọ́n dúró lórí ẹsẹ̀ wọn ó pe Tinubu láwọn orúkọ kan gẹ́gẹ́ bí èèyàn ṣe máa ń pèyàn pé aláìgbọràn ni ó a ní o máa lọ ṣe nǹkan yìí ó sì padà ó lọ ṣe o ti wá rí báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó ní ti Professor Wole Soyinka tó lọ ṣe fún Tinubu bàbá yìí sọ̀rọ̀ ó lament torí pé wọ́n fẹ́ dáadáa fún ni wọ́n á sì fẹ́ kí òun náà kí ó yí orúkọ ẹ̀ mẹ́rẹ̀ àmọ́ níbi tó bá dé yìí òun ga ti yí orúkọ rẹ̀ má bàtà ọ̀nà wo ló fẹ́ gbà láti ṣe Nàìjíríà ò lè dá torí pé àwọn tí wọ́n yẹ kí wọ́n ṣe kó dá gan ò ṣe é torí pé àwọn yẹn ni wọ́n ràn lọ́wọ́ tí ó fi dá èyí tí yóò ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà ó dàbí pé kò tí ì yé gbogbo wa wípé a máa fi ìjọba kan a máa fi yin ìjọba ni a máa fi ìjọba kan a máa fi pẹ́ ìjọba kan lé ni a máa fi ìjọba kan a máa fi gbé ìjọba kan ga ni ẹ̀yin náà gbọ́n tí Wole Soyinka tó sọ. My first visit. Well, actually, it's an embarrassing visit because when I visited him the last time, it was to try and persuade him not to run for office. I think I've written about that. I told Atiku and himself that they should please leave the grounds for young people. That's the last time we met, about 5 years ago. And I call him secretly Olórí Kunkun, a stubborn man. So he ignored my advice completely. So I came to see how he was doing after neglecting my advice. Wanted to see if both he and his wife were weathering Nigeria as well as can be expected, and to wish them a happy Christmas. He's an old friend, as you know very well. And it was as a friend that I told him, don't run, leave this thing alone. But he ignored me. Now that he has decided to run, like Olórí Kunkun you called him, are you convinced otherwise now? Well, you know, something you may have noticed about me, that most heads of state, when they take office, I always leave them alone for about the first year. I don't know if you've seen that, if you've noticed that. Because they need, I know when they come in, they don't start from ground zero. They often start even lower than ground zero, and they have to make up. So I have this personal policy, whether it's Obasanjo or Buhari or Jonathan, you'll notice that during the first year, I hardly ever say anything. And then people ask me, why are you not talking? I say, go and ask the last person whether I spoke during the first year. So I'm adopting the same principle this year.
At the end of 1 year, ask me that question So what would again. you like to see him do in the next... That's very simple. I came here with a 7-point agenda. And we had a very thorough discussion on those items. Wo àbọ̀rọ̀ òun là ń sọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdì. Orílẹ̀-èdè Nàìjíríà ti kú àyàfi kó Olódùmarè kó ṣàánú fún wa ni. Tó wá rí ẹnì kọ̀ọ̀kan ní ìdílé kọ̀ọ̀kan ní ìwà máa gbìyànjú àti là, ní ìwà máa sáré àti là, ní ìwà máa sáré àti là fún ẹbí òun àtàrà ẹ̀. Gbogbo wa pátápátá a ó sáré á là lágbára Elédùmarè, a ò wá ní sáré àsápajúdé o, ẹja sá máa ń wà nítorí pé ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nísìnyí ó kọjá àfẹnusọ. Ebi mú ìyàn ń jà lù, ebi ń pọmọdé, ebi ń pàgbàlagbà, kódà àwọn àgbẹ̀ gan orí nǹkan kan gbìn mọ́. Ṣé irú ìjọba tá a wá ń béèrè fún leléyìí? Ṣé irú ìjọba tá à ń fẹ́ nìyí? Àbí irú ìjọba tí èmi àti ẹ ń béèrè fún leléyìí? Ohun tó yẹ kí wọ́n ṣe wọ́n kọ̀ wọ́n ò ṣe é. Gbogbo ohun tó yẹ kí wọ́n bọ̀ wọ́n kọ̀ wọ́n ò bọ̀. Wọ́n sì ní òṣòwò, wọ́n sì ń ra ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì fún àwọn sẹ́nítọ̀, wọ́n sì ní òṣòwò, wọ́n sì ń fi owó iyebíye, wọ́n sì fi ń renovate ilé vice president. Ó máa ṣe o, Olódùmarè ó mọ̀ dáa bẹ́ẹ̀ bá ṣe dáa, Olódùmarè ó dáa bẹ́ẹ̀ ṣe dáa, Olódùmarè ó dáa. Ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ni ọkàn yẹn bá ṣe pátápátá gbogbo ẹ̀ lẹ́gbàá. Ìwọ tó bá ti gbà kọ́ rèé tó ń bá mi wo ètò yìí, bá mi subscribe, bẹ́ẹ̀ bá mi pín ètò yìí kó lè débi tó yẹ kó dé. Má gbàgbé láti wá bá mi click notification bell kó lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa rí àwọn ètò wa bá a bá ṣe mú wá fún yín. Ẹ bá jájọ fọwọ́sowọ́pọ̀, kí Nàìjíríà ọpọ́n ẹnìkan lọ́nà àbáyọ. Mo wí o, mo ti wí tèmi náà.